ọlọ́ntà bàbá àjẹ̀bú ọmọ ẹ̀mí ọ̀ntà bàbá àjẹ̀bú nǹkan sí ọ ọmọ ẹ̀mí ọ̀ntà tẹ́tẹ́. Hello church, every other person can do it. Did you hear me? Did you hear what I said? Every other person can do it. It's not you. When they do it, they can do it. You can't do it. Ole tate intin benu re ole tate mo. Ole femi tate emi tate emi ese yi je yo je. Intemi baba gbo mo serafu to ni bo ba se mo travel tete ni nta. Emi serafu o ni e mo lo be ba lo. Serafu nu amado ba go e wo to ba rorun eje ma eye to ba se eje tete nu. Agbára kan kó sínú ẹ agbára tẹ́tẹ́ tó bá ṣe é ṣe ẹjọ́ ẹyẹ. Somebody came to me and I